sọ̀rọ̀ yìí mo jẹ́ ẹnìkan tó le láti school. Tó le, ọmọ líle ni yín. Mo le dáadáa. Táwọn èèyàn dẹ̀ mọ̀ mí dáadáa gan. Ṣùgbọ́n bí mo ṣe le mi ò kí ń jalè. Bàbá mi tó bí mi gan, nǹkan tó jẹ́ kó dá sí ọ̀rọ̀ mi ìgbà tó yá nìyẹn. Pé tóun bá ti wádìí nǹkan kan, pé bó bá ṣe rí mo ṣe máa ń sọ pé mi ò kí ń jalè. Torí mo lè rántí nígbà tí mo dé ilé ikú ní condemn cell ní Abẹ́òkúta. Wọ́n gbé yín dé condemn cell ní Abẹ́òkúta níbi tí wọ́n ti máa ń yẹgi fún yàn. Ní Gálò. Ṣùgbọ́n kó tó ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ bó ṣe rí. Nígbà tí mo ń lọ sí school, mo jáde primary 6. Mo ṣe common entrance mi ní Ìsà grammar school. Ìgbà tí mo ṣe common entrance, mo lọ ṣe interview ẹ̀ ní Hope grammar school. Ìgbà ní Mr. Oni wà ní principal Hope nígbà yẹn. Class 1, class 2, ibẹ̀ mo ti lọ sí Èkó nígbà tí mo dé class 2. Mo ṣe dé Èkó, mo lọ sí Lagos Boys High School ní Èkó. Àbúrò bàbá mi dẹ̀rẹ̀ ń gbé Ìtìrẹ́ Ìjẹ̀ṣà. Ẹ tó bí tẹ̀lé bàbá mi. Ìyún l'Ékòó. L'Ékòó. Okay. Ọkọ ẹ̀ jẹ́ tíṣà, ọmọ ilẹ̀ náà ni ọkọ ẹ̀. Tẹ́ bá gbà mí láì kí n dárúkọ ọmọ. Ẹ má dárúkọ. So wọ́n bá work transfer mi sí Gasikia College Yọ̀rá láti Lagos Boys High School. Ibẹ̀ ni mo ti kàwé dé class 4. Mo wá step out. Mo wá lọ ṣiṣẹ́ dánfó. Ẹ ń wá dánfó l'Ékòó. Mo ṣe conductor. Ìjẹ̀ka la máa ń pè. Mo bẹ̀ sí ṣe ìjẹ̀ka lẹ́yìn dánfó. From there mo bẹ̀ sí fojú sí mọ́tò yẹn díẹ̀ kémi náà lè mọ̀ wà. Kẹ̀lé mọ̀ wà. But ìgbà tí máa fẹ́ ṣiṣẹ́ uniform mi máa wà lára mi, màá bọ́ sínú bag. Inú uniform school. Uniform school. Okay. So mo bẹ̀ sí ń ṣe bẹ́ẹ̀ yẹn, mò ń tẹ̀lé mọ́tò. Ó wá dé stage kan. Nílé wọn mọ̀ pé ń tẹ̀lé mọ́tò. Wọ́n mọ̀. Àwọn rò pé lọ sùkúù ni. Bẹ́ẹ̀ ni, mo wá dé Àtẹ́wọ́lára ní Mushin. Àǹtí mi kan wà ń bẹ̀, ọmọ ilẹ̀ náà ni, family ni wa. Ìyẹn ta kan ní Àtẹ́wọ́lára ń bẹ̀, ó ń ta ẹja gbígbẹ, ó máa ń lọ kẹja láti Badagry. Òun ló inform àwọn màmá láti Èbúté Mẹ́ta pé òun máa ń rí. Ọmọ yìí ò lọ ilé ìwé o. Lágbájá o, máa ń tẹ̀lé. Mọ́tò ní ń tẹ̀lé ó kí o. Ibẹ̀ náà ti wá mú mi. Wọ́n dá mi padà sílé. That is, mo ń sọ̀rọ̀ nípa 1981. So mo ṣe padà sílé. Condition lè yọ̀ fẹ́ mọ́ mi lára mọ́. Torí pé ẹ̀ ti ń rówó. Ewúrẹ́ ni ọ̀gá àsùnta. Mo ti ń rówó ń ta iṣẹ́ mọ́tò tí bá ti ra ẹyin kóyí la máa ń pè lọ́dọ̀ àwọn Haúsá. Kóyí ni. Wọ́n á ra sandin sí wọ́n bá mi pò wọ́n á fi mílìkì sí wọ́n bá mi dín. Ẹ ń wò pé àá. So mo wá rí i pé mùdùmùdù ilé gan tó wà pa. Ọ̀gá yàtà. So it's better kí n kúkú fèsì iṣẹ́ mọ́tò yìí. Àbí. Mo ṣe tán tí mú mi jọ́kì náà mo ṣe padà sáyé ge nìyẹn. Ẹ bá lọ Mushin mọ́. Mi ò wá dúró Mushin. Pé bẹ́ẹ̀ bá wá mi dé Mushin ẹ̀ ní bá mi. Ayé ìgbà yẹn dẹ̀ ni bàbá success wà ní Òṣòdì, Ẹ̀kúndàrí success. Ayé ìgbà yẹn máa ń dàsà kan igbó lẹ́nu àkílọ́wọ́ ọmọ náà ṣànà. Gbogbo táìmù yẹn dẹ̀ ni mo ti ń fagbó. Mo ń fagbó, mo ń fa sìgá. Gọ́ìdìjì ni mo máa ń mu. Gọ́ìdìjì. So ó ṣe wá sáyé ge nìyẹn, mo wá bẹ̀ sí ṣẹ́ mo lù ẹ̀ mi ò tẹ̀lé dánfó mọ́. Ọ̀gá mi kan wà ní Tóyìn street ní Ìkẹjà, máa ń pè ní Adéolúwa. Mo lù ẹ̀ lóní, mo lù ẹ̀ tó ní lọ bí 50. Ó dọwọ́ ẹlẹ́dàá wà ní cement bus stop ní Ìyànà Pàjá road. So yáàdì méjèèjì mo ti máa ń ṣe conductor Ìjẹ̀ka. Ìgbà tó dé stage kan ló wá sọ fún mi pé wẹ́ kékeré o, ọmọ ìyá Ìjẹ̀ṣà máa ní sáà á ní kí n lọ lòdù wá láti òkè lọ́run nílé epo ní Total Láyége kí n lọ lòdù wá. Àwọn adódèm ní AP àwọn gba mọ́tò lọ́run tí máa ti lòdù tán. Ibi tẹ́ ẹ̀yin náà ti ń yíwọ́ steering. Mo ti ń mọwọ́, mo ti ń wa 3 tons, mo ti ń wa 5 tons. Ṣùgbọ́n mi ò tí ì fi máa kérò bọ̀ máa lọ fi load. Ọ̀gá mi á gbà lọ́wọ́ mi. Iṣẹ́ yìí ni mò ń ṣe. Mò ń ṣe iṣẹ́ yẹn, mò ń rówó. But ilé òwú mi lọ mọ́, mo ti dẹ ewúrẹ́ ta. Gbẹ̀ sí sùn ta. But mò ń rówó gan. Gbogbo ara bóòlù ẹ̀ mo máa ń fowó mi há. Torí mo dọ́gà kan gbà yẹn, a máa pè ní àṣegbé baba Saheed. Ìyẹn máa ń kó lápò wa lẹ́kọ̀ọ́ ni. Tó bá ti pé conductor ṣiṣẹ́ agbe abọ́lẹ̀ abẹ́ sí ṣàṣàkó akówó àpò wa. Mo wá fowó mi para pọ́n sára móòlù ẹ̀. Màá fi sára móòlù ẹ̀. Along the line, mo ṣàwọn bá kiri yẹn lọ. Wọ́n máa pe bọ́ọ̀kan ní Múnírì olóró. Múnírì olóró yẹn àjọ ń ṣe conductor ni. Ọ̀gá mi yẹn máa pe ọ̀gá mi gẹ́gẹ́ tí mo ń ṣiṣẹ́ lẹ́yìn ní Alágbádá baba Jamiu. ìyún ìnagijẹ tí wọ́n. Bẹ́ẹ̀ ni Alágbádá baba Jamiu Musiba gẹ́gẹ́ lórúkọ ẹ̀. Ọmọ baba Alọ́ba ni
so òun ló ń kọ́ mi ní òun ló máa ń gbé mọ́tò fún mi ẹ̀yìn ẹ̀ ni mo wà wọ́n á jẹ́ bí abọ́kọ̀dé ṣe pé abọ́kọ̀dé máa ń wà. bẹ́ẹ̀ ni wọ́n jọ lọ wọ́n jọ bọ̀. bẹ́ẹ̀ ni bá ṣe ń kan mọ́tò fọ́gá mi òun kò lẹ́yìn ọ̀gá mi inú ìdí ọ̀dọ̀gọ̀dọ̀ ọ̀gá yẹn ni mo wà. so ibẹ̀ lolóró yẹn ti wá sọ fún mi jọ́ kan pé kí n jẹ́ kémi ẹ̀ pẹ̀lú ìjọ lọ sí Adó-Odò tó rọ̀ mọ́ Adó-Odò ni wọ́n that is Ìgbẹ̀sà local government ní Adó-Odò wọ́n ní all is well àbájọ lọ. so gbàtà dé àwọn yàrá ẹ̀ tí ò yá ó wá ní ọ̀rẹ́ kan ìyẹn iṣẹ́ fàyàwọ́ ló ń ṣe bí mo ṣe cross iṣẹ́ fàyàwọ́ nìyẹn tí mo fẹ́ mú lọ ẹlẹ̀. so ìyẹn wá dà pé ṣé màmá bá lọ sí Sẹ́mẹ̀ bọ̀dà ká ló máa kó underwear brassiere oògùn ẹ̀fọn golden gin white horse àwọn tí ìgbà yẹn sá tó jẹ́ bí ọsìn àwọn ìwádìí ọ̀dà kéèkó tí wà lẹ́kọ̀ọ́ jáde kéèkó tí máa lo ṣáìdì iná mo ṣe wà bẹ́ẹ̀ nìyẹn. nígbà tó di 1983 wọ́n wá fẹ́ dìbò NPN pẹ̀lú UPN so mo ṣe wá látọ̀hún yìí nìyẹn mo ṣe wá sóṣòdì padà nìyẹn so ibẹ̀ ló sọ pé a máa lọ ṣiṣẹ́ fún bàbá kan ní Mọdákẹ́kẹ́ stroke Ifẹ̀. ẹ ti ṣiṣẹ́ ẹ ti fi iṣẹ́ móòlù ẹ̀ lẹ̀ ẹ ti ṣe fàyàwọ́ owó tí ń bẹ ń bẹ̀ ó tó gá yàtà. bẹ́ẹ̀ ni sà mo wá wò pé ó bẹ́tà pé èmi náà lọ wọ́n wá dé iṣẹ́ tá a fẹ́ lọ ṣe iṣẹ́ òṣèlú la fẹ́ lọ ṣe pé lóòótọ́ mo good ṣùgbọ́n mi ò ga débi tí mi ò wọ uniform tó máa fẹ́ kó uniform mo pọ̀ fún wa tá a máa wọ̀ tá a máa ṣiṣẹ́. irú iṣẹ́ wo lẹ́ lọ sí o. a fẹ́ lọ gba àpótí ìdìbò kákan dásírọ̀ọ̀bù. wọ́n kàn kó àwọn yúnífọ̀mù kíní lé ló wà lọ́rùn anybody ayé ìgbà yẹn ìbọn tí àwọn kan nílò ń gbà yẹn Mark 4 òun ló pọ̀ jù táwọn ọlọ́pàá ń lò ń gbà yẹn kò tí ì sí ìwà ẹ̀rọ tó jẹ́ rapid ní gbogbo ìgbà yẹn so mo ṣe sọ pé èmi náà bá wọn lọ nìyẹn wọ́n wá ní o tiẹ̀ gùn dáadáa pé kí n jẹ́ ká lọ. ṣé ẹ mọ̀ bá yìn ni. mo máa ń try díẹ̀. ẹ ṣe mọ̀ bá yìn. bẹ́ẹ̀ ni so bí mo ṣe wá síbẹ̀ nìyẹn àṣà wá sí Mọdákẹ́kẹ́ lọ́dà aláwọ̀dé 07 bàbá yẹn NPN ni so èmi náà dẹ̀ ní. tẹ́tí ẹ̀ fi kọ́ lẹ̀. ok sir so bá a ṣe wà ń bẹ̀ nìyẹn àṣà ló 3 days níbẹ̀ ìgbà tí owó tí mo rí mẹ́gbà tí mo máa padà sẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ mi ṣe lọ ra Beatles nìyẹn lọ́dọ̀ Tẹ̀tẹ̀rẹ̀ Motors níbẹ̀ pẹ̀lú. ẹ rí owó tẹ́ fi ra mọ́tò. bẹ́ẹ̀ ni èló ra ta mọ́tò fún wa gbà yẹn tara Beatles mo ra Beatles ní one hundred. olówó bíntù gbà ń bí ìgbà tí yàn bá ra Mercedes sí ni o. bẹ́ẹ̀ ni sà 1500 ni mo ra ń gbà yẹn. kàbíyèsí. so 1500 tí yẹn pé 1600 díbọn nìyẹn ni open glass. bẹ́ẹ̀ mi náà ṣe bẹ̀rẹ̀ sí continue pé kí n máa kú fi mọ́tò yìí ṣiṣẹ́ fúnra mi kí n má máa tẹ̀lé anybody mọ́ nìyẹn. wọ́n wá lọ introduce mi máa kan wọ́n máa pè ní Agolo ní Ọ̀tà ọ̀gá àwọn onífàyàwọ́ ni àti Gọ́dí Anábọ̀ so pẹ̀lú Sànjé mi Tóyìn tí wàá sọ Àyìndé kì àwọn ọ̀gá wa ní fàyàwọ́ nìyẹn so mo dẹ̀ ibi tí wọ́n wá mọ́lẹ̀ tẹ́lẹ̀ náà tó yẹ pé èmi gan tẹ́ pa ni kò sí nǹkan kan mo ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ nìyẹn so wọ́n máa pẹ̀lú kan ní Ìgọ̀lọ̀ France ni a máa cross the border so máa kan bàbá Mọ̀dínà ni bàbá yẹn so ó ti máa ń sọ tipẹ́tipẹ́ pé òun láìka wọn tó bá lè gbé eléyìí kankan mẹ́rin so wọn ni oníṣẹ́ yóò ṣe é dá sí bí eléyìí tí àwọn custom bá lọ dá mi dúró torí máa gbọ́ orí pákó gbọ́ ta máa tẹ́ pákó fún mọ́tò wa tá à ní gba ojú ọ̀nà dàrẹ́ tó jẹ́ pákó náà kàn máa tò sórí èèrà tá a máa kọjá pẹ̀lú fàyàwọ́ bó ṣàṣe gẹ́ẹ̀tì mi ní ìbọn kan nìyẹn ìbọn yẹn jẹ́ cock and shoot 7 round. 7 round. bọ́ tí n bá yan ìbọn yẹn lórí 3 n bá yan bullet mẹ́ta máa gbóná màá wá fi ankasif gbé báyìí màá wá wo kó wọn bá tètè gbóná mo bẹ̀ sí ń lo iṣẹ́ ń lọ ó ń dùn. ẹ ń lọ ẹ̀ ń bọ̀. mo ń lọ mo ń bọ̀ kò sí nǹkan kan. bọ̀ tíjọ́ tí kéré lè máa ṣẹlẹ̀ ó ti wá gbé torí pé mo ti wá ní ìbọn ńlá tó kàn ti 35 round. French náà ti pé ìbọn yẹn fún mi ó wá jẹ́ kalasin so mo ti gbàgbọ́ yẹn mo ṣe ń lò nìyẹn bọ̀ tí mo tún wá ní extra magazine mo lè lòdù 15 sínú ẹ̀ àwọn àánú ìbọn máa fi kan sí ìjọ́ tí ọ̀rọ̀ yìí máa ṣẹlẹ̀ mo ṣe kúrò lẹ́kọ̀ọ́ nìyẹn mo ti load full load mo load dípa ìgbà mi ta bẹ́ẹ̀ fẹ́ fọ́ṣẹ́ tá a bá sọ pé a fẹ́ fọ́ṣẹ́ àwọn ọmọ onífàyàwọ́ a máa ń fọ́ṣẹ́. kí ni ìtumọ̀ fọ́ṣẹ́. God bless you sir. tá a ti load tán àwọn oní tó bá sábà máa ń ṣe fàyàwọ́ tó máa ń ra ọjà sínú mọ́tò wa àwọn ìyàwó sójà ni wọ́n. àwọn sójà aláṣìá ládìpọ̀ bọ́ládé Òṣòdì nǹkan kan mẹ́rin àwọn ti ọjọ́ cantonment so àwọn yẹn ló máa sábà ṣe fàyàwọ́ torí wọ́n máa lo confidence ọkọ wọn láti fi máa kó ẹrù so a fẹ́ fọ́ṣẹ́ akànlè paná mọ́tò lẹ́nu pa mọ́tò àpaná àwa ní kọ́mọṣẹ́ wa ti mọ́tò síwájú àti tí kò ní ṣiṣẹ́ àwa pé àwọn ọmọ yẹn náà bọ́lẹ̀ ẹ̀ ti mọ́tò tó bá ti tì báyìí ìrírí àti rẹ̀ wọ́n dáadáa àkànjọsẹ̀ fún mọ́tò ni bá ti máa já wọn lẹ́sìn bẹ́ẹ̀ ní tẹ̀yìn yẹn alọ ni àwọn ò lè pariwo tó fàyàwọ́ ni
bá a ṣe máa lọ. ó wá di kinní kan gbé kinní kan gbà. bá a ṣe máa lọ nìyẹn. lọ́ba tán wọn mọ bí wọ́n lè wáyé sí ni. ìbọn náà fẹ́ wá sí ìgbà mi wà lè máa lo nọ́mbà 3-4 fún mọ́tò wa. Kábíyèsí. tó dáa ti ń bọ̀ látọ̀nà ìdíròkọ bẹ́ẹ̀ tàbí sẹ́mẹ̀ mopo máa wà second point mopo army máa wà migration máa wà jadam máa wà ṣe understand tàbí máa ṣẹ́tù wọn ṣe ẹgẹ́ tẹ̀ bẹ́ẹ̀ so tí máa dé àfún wọn lówó. tẹ bá ti wá sí bá ń táwọn èèyàn ti mọ́tò tán ti lọ ẹ̀fọ́ṣẹ́ nù. nǹkan tó ń pè ní fọ́ṣẹ́ nù. fọ́ṣẹ́ nìyẹn. so a lọ ìjọ tí nǹkan tó máa happen mo ti kó ẹrù mo ti di ẹrù pa mo ti kọjá mopo mo wá fẹ́ gbẹ̀rù yẹn wá sí ẹ̀fọn alààyè ẹ̀fọn ni mò ń bọ̀ náà kí n máa gbẹ̀rù yẹn bọ̀ fún wọn ẹni tó lẹ̀rù kan ti lọ dóde mi ní ẹ̀fọn alààyè John Sunny Adé fẹ́ play lẹ́fọ̀n so èmi náà wá lo táyà tì mí wẹ́ tí n bá ti dẹ́fọ̀n máa kọ̀kọ́ relax ara mi màá dẹ̀ máa wo Sunny lọ àtijọ́ padà sẹ́kọ̀ọ́ náà nítorí Mọ́délé street lẹ́yìn báràkì tí àǹtí mi wà àti brother tó ṣe sáàfù gẹ́gẹ́ bí ọlọ́pàá ní Sùúrùlérè ibẹ̀ ń lè Sunny Adé wà ní Mọ́délé street so mo á lọ lé wọn nǹkan bẹ́ẹ̀ so mo á ní màá but nǹkan yàtọ̀ ọjọ́ yẹn ilẹ̀ wa dúdú ilẹ̀ pò yìí. ilẹ̀ pò yìí. bẹ́ẹ̀ni. bó o ló ṣe jẹ́. now wọ́n ṣe kọ́kọ́ dá mi dó second àkọ́kọ́ wọ́n fẹ́ gba ọ̀nà ìṣàrà old road yẹn mo fẹ́ gbà jáde mi ò fẹ́ gba express so mo ti kọ́kọ́ kọjá àmì àwọn tó wà ní Kòròdú mo ti dé ṣàrà mo wá ra ráìsì àti ẹ̀wà sínú láìlọ́n mo kò sáré kó jẹ pọnpọnpọpọ sáà pé kiri àyè gẹ́ra so tí máa kọjá rẹ̀ báyìí àwọn bòfútó kó kánú dúró bẹ́ẹ̀ wọ́n gbé kìnní sójú ọ̀nà mo ṣàṣeyẹ pé mo fẹ́ park wọ́n sún kìnní yẹn kó rò pé máa park mo fi sí 2 mo bá tèmi lọ mo ṣí ibẹ̀ náà ti pé àwọn tó wà wájú pé so nọ́mbà ó ń bọ̀ kọ́ stop ẹ̀ wọ́n fi microphone sọ̀rọ̀ olódìjọ́ tán bá tó bára wa náà látó máa jọ máa ṣe mo ṣẹ̀ sí ń lọ tèmi ni. ẹ̀yin sì ní ẹrù ń bẹ lára yín. bẹ́ẹ̀ ni sà ọkọ̀ ìbọn wà ní mọ́tò mi. náà mo wí. mo níbọn sínú mọ́tò bó ṣe ń lọ nìyẹn the next week mo kàn máa bá àwọn sójà yẹn bíi 3 wọ́n da kínní koríko àmì 3 wọ́n dá bojú àti mọ́tò wọn wà nùgbó tán gbé sínú gbóǹbẹ̀ wọ́n ti pè wọ́n ìyẹn ti jáde tó ti dé wọ́n ti fi ṣe níbi ilé mo tó point pé màá tó páàbù tó ti mọ́wọ́ lọ́ọ̀lẹ̀ ó ti sún sẹ́yìn kí n má kọlu tí mo máa dáwọ́ padà báyìí mo dá mọ́tò lóhùn ni mọ́tò mi gbéra tán ni yá wọ́n pàpàpàpàpàpàpà kí ni dùn ìbọn ní dùn wọn. bí mi ṣe lọlẹ̀ báyìí nìyẹn mo á sọ fún ọmọ mi tó wà ní ọkọ̀ pé ọ̀gbẹ́ni lágbájá ẹ̀tọ́ rẹ̀ ní kí n má dárúkọ ni ìyẹn náà wà lẹ́yìn sí i so ọ̀gbẹ́ni gbórí ẹ lọlẹ̀ pápátá ìbọn ló ń dún ẹ̀ torí ìbọn tí wọ́n ń bì kó mọ̀ bá bá yín lórí. mo ní kó gbórí lọlẹ̀ tó bá ti bá ara ó sì bẹ́tà so bó ṣe gbórí lọlẹ̀ nìyẹn mo ṣe tẹ̀ náà yẹn the next thing kan tí mo kàn máa rí ni pé ẹsẹ̀ mi gbóná wúwo búlẹ̀tì ti wọlé látàrí ilẹ̀kùn sára síbi ẹsẹ̀ mi. búlẹ̀tì ti wọ bí ẹsẹ̀ yín. ó ti wọlé láti ibi ilẹ̀kùn síbi ẹsẹ̀ mi. kábíyèsí. ẹsẹ̀ mi ti wá wúwo mo ti rí pé tí máa gbé ẹsẹ̀ sókè báyìí wàhálà dé mo ní ọmọ ìbọn ti mú mi o ó ní báwo ni ṣé kí n páàkì mo ní mi ò lè páàkì o nǹkan tó máa ṣẹ̀ ni pé máa bọ̀ súnmọ́ bíi ó yá rọra gbé ẹsẹ̀ pé orí ẹsẹ̀ mi bẹ́ẹ̀ látàn dé mi ó yá ìwọ di steering yẹn mú bó ṣe di steering mú yẹn ṣàbọ̀ balance sáàrin méjì bó ṣe balance yẹn bó ṣe ń tẹná nìyẹn bó ṣe ń control steering yẹn. ẹ̀yin ń tẹná òun control steering. òun control steering bó ṣe ń lọ nìyẹn yá. ẹ wá sọ ní division of labour. bẹ́ẹ̀ ni yá mo ṣà ń lọ mò ń lọ nígbà tó ṣe kó tó fẹ́ rẹ̀ mi. torí ìbọn ti wọlé sí lára. ẹsẹ̀ mi ti fọ́ egungun ẹsẹ̀ mi ti fọ́. kábíyèsí. wọ́n á ní ọ̀gbẹ́ni báwo la ṣe máa ṣe báyìí wọ́n mo ní kó gbẹ́sẹ̀ sókè mo ṣe gbébọn jáde nìyẹn mo ṣe kọ́ọ̀kì ẹ̀ nìyẹn tèmi máa nà jáde báyìí ẹ̀yin náà dá wọn lóhùn. bẹ́ẹ̀ ni mo fi rapid tó ti máa lo single kàkà òfo ni mo ṣe fi rapid nìyẹn tí bá dẹ̀ fi rapid 4-5 lè jáde lẹ́ẹ̀kan mo ti fi rapid. ọ̀tá abẹ́ ó sì tó mélòó. 35 ni. 35 tán. bẹ́ẹ̀ ni sà kalasin ni so friends náà ti gbé fún mi so mo rí pé erukuru sọ mọ́tò yẹn roll bọ́dọ̀ mi lé mi mo wá ti rìn mi ò rí wọn mọ́ mo ṣe ní ọmọ jẹ́ kí n park jẹ́ kí n bọ́lẹ̀ mo ṣe wọnú gbó nìyẹn pẹ̀lú bọ́n yẹn. pẹ̀lú ọ̀tá tó ti bà yín lẹ́sẹ̀ náà. bọ́ọ̀tì pàtó wà nú gbó ìgbà tó di ijọ́ kẹta ilẹ̀ ijọ́ kẹrin ń sú ó ti wá ń rẹ̀ mí ẹsẹ̀ yẹn ti fẹ́ máa rùn mo wá ní màá jáde mo wá sá wọ́. ọmọ tẹ́ ẹ jọ wà ń kọ́. ó ti wọnú gbó lọ. ó ti fi yín lẹ̀. ó ti fi mí lẹ̀ oníkàkú ti gba ọ̀dọ̀ ó ti dọ̀ ọlọ́múdọ́mú yá ìgbé. ṣébọn ò bá. ìbọn ò bá ṣùgbọ́n ó pàpà ní wound torí inú igbó tó ń gbà
ó ṣe ń fara kọ́ igi ọ̀pẹ kọ́ kankan òun ṣà ń lọ́ntì ẹ̀ ó wà lọ jáde lérí ìpètùmọ̀dù. So létà gbàtà ríra nìyẹn o mo tó mọ̀ pé ibi tó jáde nìyẹn èmi ṣàjáde ibẹ̀ náà ti arrest mi. Ibẹ̀ náà ti arrest yín ní ọjọ́ kèlò. ọjọ́ kẹrin. Lọ́jọ́ kẹrin tẹ́ ti wà nù gbó. Bẹ́ẹ̀ni àwọn náà ò sinmi wọ́n bẹ̀rẹ̀ sí ní wá yín. sinmi nígbà tí sójà ti ṣubú. Ṣé understand? Sójà ti ṣubú ẹ wọ́ jáde ni àbí. mo wọ́ jáde ni ẹsẹ̀ yẹn ò ṣe é gbé mo ti wú. àmọ́ àwọn agbófinró náà wọ́n sinmi àwọn náà. àwọn mọ̀ pé ibi tí mo wọ̀ yẹn àwọn náà wá ń advance. torí pé ẹ páàkì mọ́tò. mo ti páàkì mọ́tò sílẹ̀. níbẹ̀ wá wọ́ jáde náà wá mú yín. ibẹ̀ náà ti wá rí mi arrest. ó dà pé àwọn mọ́tò kan lórí mi wọ́n lọ sọ fún àwọn ọlọ́pàá tó dúró níbi tó dúró sí àwọn ọlọ́pàá ló wá ń dòfò àmì fún àwọn eléwé ẹran. So àwọn eléwé ẹran ló wá pé àwọn ti kí náà pé di kìnnìkan battalions ní àwọn sójà yẹn wọ́n wá pè wọ́n àwọn yẹn á gbé mi lọ sí gadroom but bó ṣe gbé ní gadroom máa kàn wọ́n abẹ́ méjọ ata. ẹ jẹ àní ẹ fowó kọ́ lẹ̀. ok sir ìyẹn ló wá dáhùn pé this boy kò gbọdọ̀ kú o torí ìgbà yẹn mi ti dàgbà tó báyìí ó ní mi ò gbọdọ̀ kú. ọdún mélòó gan lẹ lò lọ́hùn. níbẹ̀ yẹn mo lò 25 years. 25 years. bẹ́ẹ̀ ni sà. àwọn ọmọ tí ń ṣáìtì lọ́dọ̀ wa ń bì wọ́n àti ìbí wọn àti ìbí wọn 25 years. kábíyèsí. pé àwọn ológun ní àwọn doctor àti nurse pé they will not take me to anywhere pé nǹkan tí mo commit pé ó ti lágbára jù pé one ìbọn tí mo fi ṣe àwọn pípì yìí hàn rí pé ibo ìbọn wà mo ní mi ò ní ìbọn. ẹ ti jùbọn nù ni. mo ti gbé ìbọn pamọ́ sí mo ti gbé dànù sínú igbó. gbẹ tí ń wọ́ lọ. mo ti gbé dà sínú igbó. ẹ̀yin àtìbọn ti yára yín. bẹ́ẹ̀ ni sà mo ní mi ò ní ìbọn mi ò ní ìbọn kẹ̀ mo ní mi ò bẹ́ẹ̀ ṣe àwọn tó wà nílẹ̀ mi ò mọ̀ ń pa ẹ̀sìn bẹ́ẹ̀ náà yìnbọn sí mi búlẹ̀ tẹ́wò làwọn mọ́tò mi rẹpẹtẹ yìí náà so ìbò ṣé mi jẹ́ sójà ni àbí mo jẹ́ police báwo mo ṣe fẹ́ níbọn mi wà possession bullet tán lókè ní màá mo ṣe ń lọ so mo ní wẹ́ tí kú bá dé tọ́lọ́run ọba ni. MC Love TV.